ìwé tí a ń kà lọ́wọ́ náà ni àparí inú látọwọ́ Kọ́lá Òní. Orí keje ni mo ti ṣèlérí pé a ti tẹ̀ síwájú pẹ̀lú ògo Ọlọ́run. Àkọlé tí mẹ́mbẹ̀ Gbádéró igi iṣẹ́, Gbádéró igi iṣẹ́. Wọ́n bá mọ̀ ṣe mí lóníṣẹ́ o, wọ́n bá mọ̀ ṣe mí lóníṣẹ́. Oníṣẹ́ ń bẹ níbàdàn tí ọ̀rá sọ bòde. Orí olówó làláùra ó ṣe mí o, ọba mọ̀ ṣe mí lóníṣẹ́. Gbọ̀ngàn ọ̀gbọ̀gàn ọdẹ ò mọ ọ̀gbára ríre. Ọlọ́run sì ṣe láìsí kì í rera. Kì í yàn kan níbi ọwọ́ rẹ̀ ò ti tágbọ̀n. Kọ́kọ́rọ́ kan tó bẹ̀yìn ajájẹ́ náà ní ti agídí. Báyìí ni ó ṣe nǹkan mi rí ọ̀yẹ̀ tó fi délùú èbó. Kó tó dèrò ọdẹ ò mú gan. Ikùn mú ọ̀tún fẹ́rẹ̀ bọ́ sí tòsì. Ojúbọ̀rọ̀ kó la fi gbọmọ lọ́wọ́ èkùrọ́. Ojú lásán ò sí ṣàìsùn. Ọ̀dọ̀ Ọlọ́run ò rọ́mọ rẹ̀. Láìsí ìbátilẹ̀ tí gbà ná. Ṣùgbọ́n ẹni tó juni lọ́lẹ́jú nínú ni. Gbàrà tí bàbá ẹ ti ká lòlò ẹnu ẹ̀ tán tí láìsí ò ti mèsì tó lè fọ̀. Àyàfi tẹkún tó ń wà mú bíi gàrí ló ti fìbínú bọ́ síta. A kì í bá ní tan káfa ní tan yà. Òṣàbọ̀ ò lè gbè mí ṣe mí bó ṣe bá mi. Owó tí bàbá rẹ̀ kó ló fi kàn án ní ẹni tí ọmọ yí apá ti ń béèrè pé èló la náà kù. Ẹni tí ògbìn ti ń ká afa ìdámisíwájú fẹ́ tẹlẹ̀ tútù. Láàní kẹ̀tẹ̀ǹfẹ̀ sí kọ̀bì. Ọ̀sọ̀ra rẹ̀ di Ṣàngó ọ̀njà yí ọlọ́ba. Ayé fàmílétè kí n tutọ́. Ayé ta ni ó mú mi kò fúnni ládìí ẹ̀sìn tí gbòdìdì ẹran lọ́wọ́ ẹni. Ọkàn jẹ́ pé a kì í bẹ́ni níṣu ewúrẹ́ ká lọ tàgùtàn lọ́jẹ̀ ni. Àti pé bàbá ẹni ni bàbá ẹni jẹ́. Kò sẹ́dá Ọlọ́run tó lè bá láìsí dánrú ẹ̀wò kó mú un jẹ. Onítàn ìbá jẹ yẹn níṣu. Ṣùgbọ́n ẹranko ilé náà ní fojú dọdẹ. Inú ń bí láìsí. Ọfẹ́ rẹ̀ lè máa hu ooru lórí. Ó kàn jẹ́ pé bínú ń béwúrẹ́ ó lè máa fẹsẹ̀ hálẹ̀ ní. Kò gbọ́dọ̀ bó lówó ẹ̀jẹ̀. Ṣùgbọ́n àfinisọfà finiyáwó yìí àmọ́ ni kò bá rẹ̀ ran òun ò ní gbà. Bọ́ bá kọ̀ lógì àwọn yàfọ́ oníkọrọ ni. Àwọn awírú ni awígba ni láìsí ọgbà. Gbogbo àgbààgbà ilé ni láàní bẹ̀ sí kò gbà. Ọfà kíkọ́rí ọ̀tà wọn ilé. Ẹ bá mi sọ fún wọn pé bí ìyá mi ti ń bẹ lọ́run bá sọ̀kalẹ̀ wà bẹ́ẹ̀ mi n ò ní gbọ́. Ẹnìkan ò rí mi fi sọ́fà o. Ìwọ̀nba owó mi tí wọ́n rí kóhun kí wọ́n máa fọwọ́ mu mo yá fi rẹ̀. Àfinisọfà ẹ̀túnù kò sọ̀rọ̀ ńbẹ̀. N ò tí ì rí Gbádéró igi iṣẹ́ ìwọ ọmọ ẹ̀. Bàbá rẹ̀ sì ti fẹ́ràn rẹ tó. Mọ́mọ́ jẹ́ kó fẹnu òdì sọ̀rọ̀ sí ọ. Sọ́wà máa wò kí wọ́n talé mọ́ lórí ni ẹ wò ó. Kí wọ́n talé mọ́ wọn lórí tán. Kí wọ́n tún ta ilẹ̀ tí wọ́n fi kọ́lé ọ̀hún sí kò gbọ́n mi. Èmi nìkan wọ́n bí ni. Àbí èwo làwo mọ́. Ṣé bíbọ̀ ọ̀dà wà ńlẹ̀ akéwèjẹ̀. Àbí ọrùn ilẹ̀kì ò ṣeé roko ni. Akíntọ́lá takú. Akíntọ́lá ta pampa. Wọ́n yìn. Wọ́n rọ̀ ọ́. Wọ́n bẹ́ẹ̀ pàbó ni gbogbo ẹ̀ já sí. Láìsí ìbátilẹ̀ tí kó jáde ńlé fún gbogbo wọn. Ṣùgbọ́n ibo lórí lọ. Ọmọ tí kì í rìnrìn àrè. Tí kì í kẹ́gbẹ́kẹ́gbẹ́. Tọ́jẹ́ pèsè lọ́dá ń fò gedegbe. Ó dúró síbẹ̀. Ó sọ gbogbo ìdàrún mọ́ra iṣó kíjìpá. N tó bá wo ní kálukú kọ́ máa sọ. Tinú òun lòun ó ṣe. Ṣùgbọ́n bí láìsí ṣe rò ó kọ́ lórí. Bọ́mọdé bá láṣọ bí àgbà. Kò lè lákìsà bí àgbà. Kékeré kí bàbá fi jọmọ lọ. Ọjọ́ igi mú jìnnà sórí. Bàbá kan gan ló ti ẹ̀kọ́ láàní náà lọ́gbọ̀n. Bàbá òun ló sì yanjú ọ̀rọ̀. Ó ní kí wọ́n yí ẹnu padà sí láìsí kí wọ́n fi nǹkan bá a sọ̀rọ̀. Àbí akífẹnú sì pẹ̀fẹ́ ni ibi ń pa. Bàbá òun gan ló fún láàní ní nǹkan tí ó lò. Àgbàtán là á gbọ̀lẹ̀. Àṣetán lórí yìn. Bàbá ò sì fi ṣèkà. Ire ló rò pé òun ṣe. Láìsí ọmọgbà tó bára rẹ̀ lóko oló lọ́dẹ òmu. Wọ́n fi yáwó. Wọ́n taari rẹ̀ sínú ẹ̀gàn. Ṣòkòtò tí ń ṣiṣẹ́ àrán oko ló ń gbé. Ẹni tí ò sí ń lé ewúrẹ́ rẹ̀ ń bì kan. Ìyá ń jọmọ òkú ọ̀run. Bí eré bí àwàdà bí idán bí orun bí àlá bí ìṣújú bí ìṣàṣì bí èdè bí ẹ̀fún bí àṣẹ.
Láìsí dèrò ìsàlẹ̀ amọ́là ní ọdẹ òmu. Lámídì lórúkọ bàbá olówó rẹ̀. Ó kọ́ àgbá àràgbá ilé pẹ̀tẹ́ẹ̀sì kan sí ìsàlẹ̀ amọ́là. Kòkó, obì, gbàgùdá, ọ̀pẹ àti gbogbo nǹkan tẹ́nu ń jẹ́ sì tẹ́rẹ̀rẹ̀rẹ̀ níláyọlẹ̀. Oko ọdẹ òmu tó dá tó. Adébí iṣẹ́ mọ̀ sí, adébí ẹ̀yìn mọ̀ sí, àgbà ọ̀lẹ́ni. Láìsí gba kámú, wọ́n kọ ọkọ́ àtàdá fún un. Òun náà sì rí lébìrà ọ̀sán gangan. Ó bẹ̀rẹ̀ sí ní ṣiṣẹ́ bí akúra. Bó ṣe ń sángbó ló ń sunko, bẹ́ẹ̀ ló ń kọbè tó ń pàjùbà. Bí Láìsí bá ń ṣiṣẹ́ lọ nínú oko báyìí, orin ni bí ẹyẹ àwòkó. Iṣẹ́ oko pé, iṣẹ́ oko pé, bébí ń pa mí máa jẹ ìbẹ́pẹ, iṣẹ́ oko pé. Bẹ́ẹ̀ kúkú ni ìbẹ́pẹ, ọ̀gẹ̀dẹ̀ páráǹtà, ọ̀gẹ̀dẹ̀ àgbagbà tó bá ti pọ́n jíjẹ ni. Ìgbà mìíràn ó lè da kókò lúná, tó bá jiná dọ́kàn tán á sì fi àdá ha ìpá rẹ̀ ìdànù. A da epo tútù lù ú, a fi yọ̀ fún un, ó di jíjẹ. Bọ́ bá sì wù ú, ó lè dàgbàdo ìbẹ́ òní síná ti háhá. Tó bá jiná tán tó wá ṣẹ̀ṣẹ̀ bó háhá ìdànù, bí sísè ní rí kì í jọ sísun mọ́. Tó bá wá jẹun tán, amúmilé. Ó sì lè wá igi ọsàn kan gùn kó mu ọsàn tẹ́rùn. Ó lè mu ọ̀pẹ òyìnbó. Ibi kò nínú ìṣẹ́kù jáńpẹ́. Ọdún kìíní àlò, èkejì àlò. Ọjọ́ ń gorí ọjọ́. Láìsí bẹ̀rẹ̀ sí kú lọ́mọdé, ó ń gòkè àgbà. Ńgbà tó rí pé àfàìmọ̀ ni wọn ò fi ní gbàgbé òun sóko oló, ló bá ronú pé ó yẹ kó ń wá nǹkan ti sọ̀rọ̀ ara òun, kó ń wá wọ̀rọ̀ kò fi ṣàdá. Bàbá jọ̀wọ́ aṣọ fún wèrè ó lu aṣọ òun gbò. Mo jí lọ bá Lámídì tó gbà á sìn láàárọ̀ ọjọ́ kan. Bàbá mi, mo mọ̀ fẹ́ bẹ́yìn lẹ́bẹ̀ kan. Bí wé bá pẹ́ lára ọṣẹ, dandan ni kó dọṣẹ. Ìṣesí Láìsí wú Lámídì lórí tó bẹ́ẹ̀, débi pé kì í fi nǹkan kan dùn ún. Ìmú ọmọ ló mú. Irú ẹ̀bẹ̀ wo? Tó bàbá, ọ̀rọ̀ yìí ti ń bọ̀ràn mìíràn bọ̀ o. Kékeré lèmi pé kí rámọ́ tẹ́lẹ̀ ni. N ò mọ̀ pé àjànàkú, n mọ̀ pé àtàrí àjànàkú ni tí kì í ṣẹrù ọmọdé. Mo retí, mo rejú, mo remú. N ò rí kí bàbá mi ó wá yọ mí nínú ọ̀fìn tó sọ mí sí yìí o. N ò rí kó wá yọ àjàgà ọrùn mi yìí o. Ṣùgbọ́n mo mọ̀ pé ọba tó yọ Yésùfù nínú kànga, nínú ọ̀fìn tẹ́jẹ̀ rẹ̀ taari rẹ̀ sí, yọ èmi náà. Jésù tó sọ pé àjàgà tó ń rọrùn yóò bọ́ tọrùn tèmi. Bàbá sì ń rẹ́rìn. Kọmọ sí ẹ̀sìn tá a kọ́ nípa rẹ̀ níléèwé. Kí n mọ bọ́rọ̀ mi bọ̀ bàbá. Kì í ṣe pé ẹ̀ ń fìyà jẹ mí o, torí a kì í ṣe Ọlọ́run o. Ṣùgbọ́n ó sáré tèmi náà ti ní lọ́kàn pé ń dà láyé. Bàbá mi lọ́kàn fẹ́ dà mí lágbo náà. Ẹ̀yìn kùlé lọ̀tá wà, ilé la ṣe ní ń gbé. Kòkòrò tí ń jẹ̀fọ́, ara ẹ̀fọ́ lọ́wà. Kankan tí bá ń tani, abẹ́ ẹni ní gbé tí fi tani. Ṣùgbọ́n èmi ò ní fòjò tí wọ́n gbé kà mọ́ o. N ò lè mọ wùsẹ́jú akàn. Bẹ́ẹ̀ ó ṣe jọ tulẹ̀ kékeré kan fún mi tí ń mọ̀ dá ní gbogbo ọjọ́ Jímọ̀ tí mo fi ń káwọ́ gbéra hùn ni mo wá bẹ̀yìn fún o. Owó tí mo bá ń rí tùjọ́ ń bẹ̀ kí n fi san gbèsè tí bàbá mi jẹ́ bí, kí n dòmìnira. Lámídì wo Láìsí títí, omi léròrò lójú ẹ̀. Ń ronú pé èèyàn ṣe nírú ọmọ tó jáfáfá báyìí ti fi sọfà. Ngbé táyé ti dayé òyìnbó yìí, tó jẹ́ pé ẹni tí ò bá kàwé aláàrù ni yóò dàbọ́dọ̀la. Ẹni tó lórí ọmọ nífìlà o, ẹni tó sì nífìlà ò lórí. Èyí tó wá nífìlà tó sì lórí ni ọmọ bí wọ́n ṣe é de tí fi yẹni. Ẹni ọmọ fá ọmọfà, ẹni tó mọ̀fà ò sì mọ̀fá. Ifá rèé ó sì tà lọ́fà. Àti wá ṣe báyìí o, ọba àánú. Èèyàn sáà lè jọ̀wọ́ irú owó báyìí kò fi yá Ọlọ́run, àbí ìyẹn sì lè jọ̀wọ́ ọrú ẹni láì síwín. Ó yá bẹ́ẹ̀ lobìnrin ọmọ gbé kán mọ́. Àwọn èèyàn gan ni wọ́n mọ̀ fi onítọ̀hún ṣe yẹ̀yẹ́ kiri lẹ́yìn ọ̀rẹ̀yìn. Wọ́n á ní dọ̀gẹ̀dẹ̀ lúná ni, dọ̀bọ̀dì yẹsà, dèdèrè ń díróbó, ọ̀bọ nǹkankan, orí tó ń pè. Tí bàbá tó wá fọmọ sọfà láyétáyé dayé òyìnbó yìí lòun ò lè sọ. Orí láàánì ni ò pé, ojú ẹ̀ ọ̀la, ọpọlọ rẹ̀ ò sì fapó. Ó fọ́jú inú ni kò sì fi tòde ríran. Ó fọ́jú inú ni ó jẹ́ kó mọ̀ wípé ọmọ gidi ló ń bì. Inú rẹ̀ bu kò sì rórùn sá. Inú rẹ̀ bu ìfun rẹ̀ sì jàn.
ṣùgbọ́n àwọn ẹlẹ́sìn Jésù ní ẹnikẹ́ni tí ìwọ bá nípa láti ṣèrànlọ́wọ́ fún náà lẹ́nìkejì rẹ òun ọ̀ràn Láìsí lọ́wọ́ òun ọ̀wà ilẹ̀ kékeré kan fún un kọ́ mọ́ fọjọ́ Jímọ̀ dá bó ti wé òun. Láìsí mo gbọ́ tiẹ̀ mo sì gbà pẹ̀lú Ọlọ́run ọ̀ràn ọ̀lọ́ òun ní sàṣẹnù mo gbọ́ o mo bá dọ̀la kájọ lọ oko kí n wá bè kan fún ọ ṣùgbọ́n má gbin kòkó o má sì gbin obì o àtúnwálé máa sọ tọ̀pẹ́ bí o iṣu àgbàdo kókò ọ̀gẹ̀dẹ̀ nǹkankan àwọn nǹkan tó lè gbìnú o kọ́mọ́dé pé ńgbà tó bá ń lọ ọ̀rọ̀ òdì àjọ lóko ni sáwo la fi gbàdá lọ́wọ́ àgbẹ̀ o kúrò ń tù làwá o bàbá rẹ́rìn yàngì Láìsí lanu ó ní áwù bàbá nbi tí Gàmbàrí àti Fúlàní bọ́rọ̀ wọn dé yìí tá a ti jọjọ lórí eréwé tá a ti jọjẹ lálẹ́ pẹ̀pẹ̀ mo ti ń fèyún bọ́ sí i ni ọ̀rọ̀ àyàn níjà àyàn níjà lèmi ti ń rò mi ò lè jogún olóògùn mọ́ tèmi o n ò lè jogún mọ́yán o igi kòkó ò ní í ṣe é wúrù lọ mọ́ gbọ́ sà. Lámídì tó ń bá ọ̀rọ̀ rẹ̀ bọ̀ eyín ọ̀kan Ọlọ́run púpọ̀ ìwà déwájú ìdẹjọ́ ìdẹ́yìn ìdásọ o tọ́lọ̀ ń bá ṣe ámísì tó rówó ti bí sàjọ bó ṣe gbà lérò ó yẹ ká ránṣẹ́ sí bàbá ẹ̀ kó tó dòmìnira o n ò lòrùnkún ẹjọ́ o Láìsí rọra rẹ́rìn músẹ́ rọra rẹ́rìn díẹ̀ èmi kọ́ o tó bá fẹ́ le jù sani ẹ sọ fún ẹ pé mo sá mọ́ yín lọ́wọ́ ọ̀rọ̀ èmi àti yín ò sì ní tàsé lọ́jọ́kọ́jọ́ tèmi àti bàbá mi bá fojú rin jó ìyún tọ́lọ́hún ọ̀bá kàtún rí o. Lámídì náà wulẹ̀ jáńpátá ọmọ pé bí Láìsí ti níwà rẹ̀lẹ̀ tó ìpinnu rẹ̀ ṣòro yí padà ọ̀dà mo gbọ́ ṣùgbọ́n paríparí ọ̀rọ̀ tí wọ́n bá ọ sọ ni pé ṣọ́ra o ààyè ọ̀rọ̀ lè má wà mọ́ kó tó di pé ọ̀dẹ̀ ni ara rẹ̀ mọ́mọ́ kàn ju wọ́wọ́ o n ò sì pé ojókòó tẹ́tẹ́rẹ́ kálẹ̀ o yóò bá ti parí gbogbo ẹ̀wọ̀n ní asáré lówó ń bẹ lọ́nà ogun agbọ̀sẹ̀sẹ̀ lówó ń bẹ lọ́nà ọjà mọ́pẹ́ títí ń ó lówó olúwa rẹ̀ ń bẹ lábàtì ń jẹ̀sùn sú o Láìsí pípọ̀ ṣẹ̀ṣẹ̀ ni ọ̀pọ̀ ṣẹ̀ṣẹ̀ wòwó tiẹ̀ o owó tí mo ní mo yá òun o mo gbọ́ sà. bá a ti ṣiṣẹ́ oníṣẹ́ ńlá ṣe é ṣe tara ẹni àbí a lè fún wèrè lọ́kọ́ kọ́mọ lè roko ọ̀dọ̀ ara rẹ̀ ẹ̀sìn gbọ́dọ̀ kọ eré àsárelé. Láìsí bẹ̀rẹ̀ sí í lu ọjọ́ tí fi sinmi láti ṣiṣẹ́ lórí ilẹ̀ tí Lámídì yọ̀ǹda gidigidi ò mọ́ra lóòótọ́ ká ṣiṣẹ́ bí ẹrú ọ̀dà nǹkan bẹ́ẹ̀ ni bí Pọ́ọ̀lù ń gbìn tí àpò ló ń bomi rin bí ò bá sí ìbùkún Olúwa ń bẹ asán ni ìbùkún Olúwa ní mú nílà láì fi làálàá sí i. Láìsí ń ṣe gidigidi ó ń ṣiṣẹ́ bí ẹrú tirẹ̀ wá da nǹkan sáà torí Olúwa bá fi ìbùkún sí i ọwọ́ rẹ̀ jí àdúrà rẹ̀ sì gbà débi pé láàrin ọdún méjì tó ti bẹ̀rẹ̀ oko ríro ọlọ́jọ́ Jímọ̀ yìí ó jáde lóko ló wọ́n jẹ́ ọmọ ọdún 21 àbọ̀ ńgbà tó rówó tí bàbá rẹ̀ yá sàtújọ ó san owó fún Lámídì tán ó kó àǹgárá rẹ̀ kó lọ́dẹ ọmọ ìwó kọ́ sẹ́kọ́ náà ni Láìsí digbádàgbọ̀n rẹ̀ ọkọ̀ rí sí gbọ̀ngàn ẹni àrílà mọ́ lójú mọ́tò ẹyọ kan ṣoṣo náà ni Láìsí wọ̀ láti ọdẹ òmùdé gbọ̀ngàn nínú sakasaka méjì péré ló sì di gbogbo àlùmọ́ọ́nì ayé rẹ̀ sí kí náà sì ni aṣọ àǹkárá àtìgbà apá àtòkìtìlẹ̀ méjì bùbá àǹkárá tí wọ́n mú nígbà tí wọ́n fi Adédòkun ẹ̀gbọ́n rẹ̀ já kéwèjẹ ìlú Ìwó ṣòkòtò rẹ̀ ti di àkísà ara rẹ̀ ló fi di owó tọ́wọ́ gbọ́ atú bàtà ajáláwọ̀ ọ̀tà méjì àti tẹ́kọ̀wé kan fìlà bẹntigọ́ọ̀ kan tí fi roko tóòrùn bá bẹ́jú ọ̀pọ̀lọpọ̀ iṣu ìtakúta gàrí olóyọ̀ èlùbọ́ láfún èlùbọ́ ṣu ìbẹ́pẹ apọ́nmọ̀pọ̀ tán méjì ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà ṣeré méjì tí wọ́n ti hán tí wọ́n ti sin díẹ̀ rébi pé ara rẹ̀ ti ń pọ́n ràgọ̀ràgọ̀ iṣu jálòkè ńláńlá méjì ọsàn tanja àti òróǹbó bí ogógún kókò bí ọlá ọlọ́run àti àwọn ìwé rẹ̀ tó ti ń dì mọ́ra láti ìgbà tó ti kú òní Ìwó mọ́tò sọ Láìsí kalẹ̀
ní òkè ṣọ́ọ̀ṣì ní gbọ̀ngàn ní nǹkan bíi aago 4 ìrọ̀lẹ́. Ebi ń pa á ní kọ̀sẹ̀kọ̀sẹ̀. Lámídì rọ́ọ̀tì kí ó jẹun ọ̀sán ọjọ́ náà ó kọ̀. Ayọ̀ kúnnú bí ó kọ olóko. Ṣùgbọ́n báyìí galegale pé òun ti di òmìnira ti rọ̀ díẹ̀ lára rẹ̀. Ibi tí ń pa á. Ó dàbí ẹni pé nǹkan kan fi kinní kan ha inú rẹ̀. Ẹ̀rín pa Láìsí abájọ wọn á ní mọ̀ọ́nù ń fági. Láìsí fa sakasaka kọ́rùn. Ó fa ọ̀kan lọ́wọ́. Ó tún bojú wẹ̀yìn wo mọ́tò tó wọ̀ wá. Eléyìí ni tí ó ti kọrí sọ́nà ọdẹ òmu. Awakọ̀ rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní pèrò. Ọdẹ òmu, ọdẹ òmu, ọdẹ òmu. Láìsí rẹ́rìn-ín. Ọdẹ ò jẹ́, ọdẹ òmu. Àbí ọdẹ lè kò rí imú sí ni. Awakọ̀ tún lọ́gun tò. Láìsí tún rẹ́rìn-ín. Inú dídùn sí pamọ́ra. ń gbé lẹ́nu fẹ́ńdọ̀. Láìsí sọ̀rọ̀ síta fẹ́ńdọ̀ nìkan kọ́ o. Àti awakọ̀ náà ni. Àti kọ̀ǹdọ́, àtọmọ ẹlẹ́ran, aláta, elépo, oníyọ̀, onírú, alákàrà, elékuru, oní ọ̀pànùmọ́. Ńgbà tó rí pé ọ̀pọ̀ nínú àwọn tó wà ní gáréèjì gbọ̀ngàn ti ń dojú bo òun. Ó fònà kiri sí ẹ̀gbẹ́ ṣọ́ọ̀ṣì ọmọdé tó wà ní ẹ̀gbẹ́ ṣọ́ọ̀ṣì ńlá gbọ̀ngàn. Mọ́tò Ifẹ̀ jági kan kérò lọ́wọ́. Owó iwájú ọkọ̀ ọ̀hún wọ́n kọ ẹ sọ̀rọ̀ wa kẹ́ ẹ túká sí i. Wọ́n bẹjú wo inú rẹ̀. Wọ́n kọ ìyá Aláròyé tọ́jú ẹrù ẹ sí ibì kan bẹ̀. Ẹ̀rín tún pa á. Ṣùgbọ́n ó pa á mọ́ra. Ńgbà tó rí pé bíi méjì nínú àwọn èrò gáréèjì sì ń fojú sin òun kiri. Láìsí ń ro tebi lọ́wọ́. Ńgbà tó rí ọmọkùnrin bí ọmọ ọdún 7-8 kan tó ru bàsíà kan lórí. Wọ́n fi ọ̀rá rómiyọ̀ bo nǹkan tó rù. Òru sì ń yọ tì láti ara rẹ̀. Ọmọ yìí ò polówó. Ó wọ aṣọ kan sẹ́ẹ̀tì funfun ni. Ṣùgbọ́n ó ti kí papà fún èrí. Ṣòkòtò péńpé tọ́wọ́ gan ó ń dán ni fún èrí bákan náà. Kò wọ bàtà. Gbogbo ẹsẹ̀ bu tákítákí. Bó ṣe fẹ́ kọjá lára Láìsí nìyẹn bá yára fà á láṣọ. Jọ àbúrò. Ńbo lè yẹn ti lè rọ́kà dájẹ́ ní ìná. Ọkà. Ẹ lọ ṣọ́ọ̀bù Yàkóyó ń bẹ̀ ni. Ṣọ́ọ̀bù ẹ̀ lọ wà níwájú mísàn tẹ́ ń wò lọ́ọ̀kan o. Òun ló múlẹ̀ ti fọgá tí ń gbárin tẹ́ ń gbọ́n. Àmọ́ o èmi ìbá ní ẹ mọ̀ wulẹ̀ rè dákàjẹ́ o. Ńgbà tó lúwa rẹ̀ ìsọmọ jẹ̀ka. Ńgbà tó ní ń bẹ lórí mi títà sí ni. Tẹ́ jẹ tẹ́ mú mi lé ní ìsìn tí kò yín òru bá òun tí ọ̀tá wọn lé. Ó ṣeun. Nǹkan bá òun òwú mi jẹ. Ó ti sú mi. Ó pin mi rí níbi mo ti ń bọ̀. Àti sòkù lọ́rùn. Ọmọ alágbàdo pẹ̀yìn dà. Ó polówó. Ó ní ìyá àgbàdo. Ọlá ní bábẹ̀. Láìsí kọrí síbi tí wọ́n júwe fún un. Ó bẹ̀rẹ̀ sí ní ronú nípa ìpolówó yìí. Ó mọ̀ pé kò fi bẹ́ẹ̀ nítumọ̀. Òní ní ìyá àgbàdo. Ọlá ní bábẹ̀. Kí ni jẹ́ bẹ́ẹ̀? Nǹkan kan ti yin jẹ lára rẹ̀. Ọkàn rẹ̀ sọ kúlú. Òye làgàràgà sí i nínú. Ó ní láti jẹ́ pé òní ẹ̀yà àgbàdo ni wọ́n ń pè é níbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀. Òní ẹ̀yà àgbàdo tá a ya lónìí. Ìbẹ́ òní a jẹ́ pé àwọn kan ló yí dan díẹ̀ tí wọ́n pa kádàrá ẹ̀dà. Àwọn ni wọ́n sọ di òní ìyá àgbàdo. Làwọn aláìmọ̀kan mìíràn bá wọn já lùbọ́sà sí i. Ọlá ní bábẹ́. Ó sì lè jẹ́ àwọn tàkọ́kọ́ náà ló ń dára. Láìsí rẹ́rìn-ín. Ó kó sí ṣọ́ọ̀bù alámàlà. Ẹ fún mi ní ìṣù àmàlà 4. Láfúnkọ́. Ẹ fún mi ní pọ̀nmọ́ kan àti tinú ẹran 2. Irú ọbẹ̀ wo ló fẹ́ wọ ọkọ mi? Gbẹ̀gìrì, ọ̀yọ́, ilá, ẹ̀fọ́ ẹ fún mi lábùlà, gbẹ̀gìrì àti ewédú. Láìsí dàgẹ́ omi kan mu nínú èyí tọ́mọ olóúnjẹ ti sáré bùúlẹ̀. Kọ́mọkàn èèyàn ní òní mọ̀ wípé ewédú náà ní jọ́yọ̀ ló tún rẹ́rìn-ín. Ó wá fi ojú ìsàlẹ̀ wo àwọn tí ń jẹun lọ́wọ́ òsì rẹ̀. Ọkùnrin ni àwọn 4 tó wà níbẹ̀. Awakọ̀ ní 3 nínú wọn. Tí ènìyàn bá wo ìrísí wọn, ẹnìkan wọ dànsíkí, ó dé fìlà, ó sì mú kọ́kọ́rọ́ bíi ti mọ́tò kan lọ́wọ́. Èkejì wọ agbádá léèsì, aláwọ̀ eléèsì àlùkò, òun náà mú kọ́kọ́rọ́ mọ́tò lọ́wọ́. Ẹnìkẹta wọn wọ kọ̀ǹdọ́kítọ̀, aláwọ̀ sáyàn kan, kò mú kọ́kọ́rọ́ lọ́wọ́. Bóyá ṣe ló fi tiẹ̀ sápò. Gbogbo ayé ò sáà lè sùn kí wọ́n kọrí sí ibì kan náà. Bó ṣe wu ni làásè mọ́lé ẹni.
àti gbàgbọ́ ẹni pàápàá ọmọdé bíi ọmọ ọdún 9 ní ẹnì kẹrin òun ò lè jẹ́ awakọ̀ torí ọjọ́ orí ẹ̀ bóyá kọ̀ǹdọ́ lòun ọ̀rẹ́rìn tàbí fẹ́ńdọ̀. oúnjẹ láìsí délẹ̀ ohun tó ń ṣe tán ní kíákíá náà ló bẹ̀rẹ̀ sí ní sàmìlàmọ́nù ó ń jẹun bí ìgbà tó gún lé kò wojú ẹnìkan kọ̀rin èèyàn níṣẹ́ ẹnìkan ò sì rán òkèlè ń bọ́ sí lọ́nà fún gbùnrá ojú òfin torí bẹ́ẹ̀ tì njọ́ tó bá káni lára làádì kó kújò ntọ́ bá bá ni là á gbọ́ ebi ò ní wọnú kọ̀rọ̀ mìíràn wọ̀ ọ́ láti parí oúnjẹ rẹ̀ ní ìṣẹ́jú àáyá ó gbé ọbẹ̀ tó kù nínú àwo mọ́ gèrègè ó fọwọ́ rẹ̀ ó sì rún ẹnu nà ọkàn balẹ̀ lẹ́yìn èyí lọ́wọ́ àfẹ̀yìn tí ògiri ilé olóúnjẹ kò rí bí lọ ó dijú síbẹ̀ ó ń ronú nbí awilade yìí o ọ̀rọ̀ bùsè ǹjẹ́ kúrákútà ò ti wá pin báyìí ọmọdé ti dẹ́tẹ̀ okù dídá gbógbé òmìnira rèé o gbọ̀ngàn sì ló ń wà yìí o gbọ̀ngàn ọgbọ̀gàn gbọ̀ngàn olúfì arọ̀kọ̀dìjà ńbo ló ń ọmọ gbé kí ló ń ọmọ ṣe kí ni jíjẹ àṣekún lówó ńgbà mélòó lówó fi tán bí ò bá ní àṣekún èèlò tiẹ̀ lọ́wà lápò òun ọ̀ǹgàn mélòó lọmọ ń dirin tá a fi pátá lóbùn yànmọ̀kànyànmọ̀kàn owó tí ò tó ralé ò tó kọ́lé owó wá ní tagbó yìí àbọ́lọ̀ ń jẹ́ àgbàdùn ńbo ló ń fẹ́ mọ gbéṣẹ́ láì lára láì níyè kan ń bẹ̀ òun sì kọrí sílùú tóun ò dé rí òun gán mọ̀dán kíkí wo kì í ṣẹjọ́ òun sá mọ̀rọ̀ sí gbani béèyàn gọ̀ tó lè mọ́gẹ̀dẹ̀ nínú ọṣọ́ kò jẹ́ tó kọrí sí ìwò lọ́dọ̀ àwọn ajẹnifẹ́ni kò sì tún jẹ́ dógò tí bàbá òní baba lọ́rùn lọ́dẹ òmu ìwọ̀n ní nǹkan dùn mọ́ aláìmọ̀ra aláìmèrò ló tún lè lọ fìdí pagbá sọ́dẹ òmu ṣe ni wọ́n mọ lolúwa rẹ̀ nílò omi òjò ẹni bá rìnrìn àkàsù wọ́n pọ́n nípọn ẹ̀kọ́ àjókò òdìdé ní mú wọn fi wé bẹ̀ fọ́fún ni a gbọ́ gbogbo èèyàn àní ti gbọ̀ngàn tí í jẹ́ bóyá torí pé ó sì súnmọ́ ọdẹ òmu ni o pé ẹni asùn tìlá jarun pálù ǹjẹ́ àròjinlẹ̀ ṣáájú ìgbésẹ̀ tó ń gbé yìí ọlọ́run ọba ṣé ti mọ̀mọ́ ní ń gbowó ọkà wá o wọ́n sì ní sọ pé kẹ́ ẹ má gbàgbé sùn lọ o kọ́mọ lọ jẹ́ pé ẹ̀ ń rebì kan ni o láìsí sanwó oúnjẹ tọ́jẹ fún ọmọ alámàlà àkókò yìí ló tó rí i pé òun nìkan ṣoṣo ń gírò lòun kò ní ṣọ́ọ̀bù ìyá olóúnjẹ láti ìgbà yìí òun ti lọ fẹ́ bí ẹ̀mí ìyá lásà òun ti lọ bí ẹ̀mí ìyá aláró ọwọ́ sakasaka rẹ̀ síta ó rí iléèwé alákọ̀ọ́bẹ̀rẹ̀ ti Pọ́ọ̀lù mímọ́ ní Fòtítì inú rẹ̀ dùn gbọ́ngbọ́n àjẹ́ pé kóun ọwọ́ ẹrú bàǹbàmù yìí sí yàrá ìkàwé kan kókò lárúkiri yàn tó kò tí ilẹ̀ bá ṣú kóun ó wá orí àga kan kájọ sí ìdílẹ̀ mọ́ àwọn ọmọ iléèwé kúkú ti jáde tipẹ́ àwọn ọdẹ iléèwé ń kọ́ o kí wọ́n má lu olúwa rẹ̀ ní àlòkì ọ̀rẹ́rìn ìyàngí lílù dùn ọ́ pé kí wọ́n gbá ọ ní ọ̀hún lóòka ẹ̀rẹ́ àwọn olórin aní ọlọ́run má jẹ́ ń dáràn má jẹ́ ń ságẹ̀dẹ̀ lógo tíṣà wọ́n á sì fún ẹni ọ̀hún lóhun tí yóò máa sìn títí ayé kásá ń lé ikú káwọ̀ nílé àrùn èwo lè wo eérú lọmọ tèmi ń jẹ́ kí í jẹ́ yẹ̀pẹ̀ ọkàn ògbé kan eégún ilé lábala láìsí fasakasaka méjèèjì lódì òdì ǹjẹ́ kó Fòtítì dá ni ariwo bá bò ó mọ́lẹ̀ bátákún kọ̀pẹ́ ni mọ́tò kan yọ lọ́nà apá òsì rẹ̀ ọ̀nà Adénúgà mọ́tò jági akérò kan báyìí ni inú rẹ̀ làwọn kan ti ń lùlù tí wọ́n ń kọrin ṣẹ̀kẹ̀rẹ̀ aago ariwo ń sọ gèè ọkùnrin kan jókòó sórí mọ́tò ọ̀hún bóyá ọkùnrin sì kọ́ màrìwò bo gbogbo ara rẹ̀ láti ìgbàròkó dé kókósẹ̀ ó pèrè àkànbọrí eléyìí ń lanu sílẹ̀ háhá ọkùnrin náà bóbìnrin sì ní ń jó ó mérí sókè sódò ọtán àwọn ọmọdé fọ́n síta lónírúurú lóníranran ní òò nínú aṣọ gidi nínú aṣọ àkísà kò sóhun tá a lè fèwé ṣe ohun tó ń ṣe wọ́n tán
àwọn olóòráyè àgbààgbà kan náà darapọ̀ mọ́ wọn. ìran kì í sójú láìsí dẹnúlẹ̀ dẹ́dẹ́dẹ́ bí ajá mi lọ́pàá. bó ṣe ń wo àwọn tí ń kọrin tó ń jó nínú mọ́tò bẹ́ẹ̀ ló ń wo àwọn ìpẹ́ rẹ̀ tó ń dábí ẹdun tó ń rọ̀ bí òwe. ìran di méjì nígàá. eégún ń jó, fúlàní yọ olóko ọba sílẹ̀. mọ́tò àwọn ẹrú oko dúró níwájú àwọn láìsí gan. ijó wa bẹ̀rẹ̀ ní mùmú rárá. àwọn tó ń lùlù tó ń jó wojú ẹnìkan nínú àwọn èrò tó pé ènìyàn wò kí wòran. ọ̀kan nínú wọn yọjú síta, ó kígbe fò, sinimá ọ̀fẹ́ ní déédé agogo 7 alẹ́ òní. sinimá ọ̀fẹ́ ní St. Paul. ẹ wá wo John Wayne, ẹ wá wo bó ṣe ń fẹsí dára, bó ṣe ń fìbọn dára. sinimá ọ̀fẹ́ láìsí rẹ́rìn-ín inú rẹ̀ dùn. sinimá ọ̀fẹ́ gẹ́gẹ́ sí gẹ́gẹ́, ẹni à ń wá lọ ọ̀nà lákò, òun à ń wá lọ Sókótó ń bẹ lápò ṣòkòtò. àwọn onísinimá sí wọ́n gbárí sọ́nà ìsàlẹ̀ ọ̀nà òkè ẹlẹ́lùú. wọ́n ń polongo ẹnu lọ láìsí tún rẹ́rìn-ín. ń gbé ń bẹ lẹ́nu onísinimá ọ̀fẹ́ náà o. ṣùgbọ́n o, Ọlọ́run kú iṣẹ́. ọ̀nà àrà ló fi yanjú ìṣòro àìríbẹ̀ lọ́hùn yìí. àjẹ́ pé kó ń lọ wo sinimá ọ̀fẹ́ kò kúkú lówó nú, kò látowó lọ. ńgbà tó ń bá sì wo sinimá tán kó ń wá yàrá ìkàwé kan fọrùn lọ sí. bí ọdẹ òru kankan bá sì rí òun, ọ̀rọ̀ à ń gbani lóòka ò lè ṣẹlẹ̀ mọ́. yóò rò pé ara àwọn tó wá wo sinimá ọ̀fẹ́ lọ́gbàgbé sùn lọ. ó lè jí òun bọ́ bá fẹ́ ṣe tinú rí, ṣùgbọ́n ibà níkà nínú ju ọ̀bọ ọ̀dàn rí lọ. kò jẹ́ na òun lóògùn, kò tiẹ̀ jẹ́ na òun pàápàá ni. kò lọ́mọ tiẹ̀ ni, àbí ọ̀fẹ́ kó ń gbélé ayé rárá. òròmọdìẹ fò pèrè. wọ́n ní ẹran lọ àkẹ́ kọ́ mọ̀ wulẹ̀ wáyé rin. láìsí yíjú sí ọ̀kan nínú àwọn olóòráyè àgbààgbà tí ò tí ì rìn jìnnà. ó béèrè aago lọ́wọ́ rẹ̀. eléyìí ó dáhùn pé aago 6 kọjá ìṣẹ́jú 11. láìsí fònà sí iléèwé Pọ́ọ̀lù mímọ́. òun á lọ dúró de àwọn onísinimá ọ̀fẹ́ ń bẹ̀. ọ̀bùn kúkú ti rí kú ọkọ ti ràn mọ́. ó ní láti ọjọ́ tí ọkọ òun ti kú òun ò tí ì wẹ̀. wọ́n fẹ́ ìwẹ́wẹ̀ tẹ́lẹ̀. ìyàlẹ́nu ló jẹ́ fún láìsí ńgbà tó bá àwọn ọmọ wẹrẹ bíi 15 tí wọ́n ti jókòó pa sórí pápá ìṣeré iléèwé Pọ́ọ̀lù mímọ́, tí wọ́n ti kọjú sí orí pákó, tí wọ́n ti kàn láti ṣe àfihàn sinimá ọ̀hún. àwọn kan ń jà, wọ́n ń gbìyànjú láti wà ní iwájú gan. láìsí rọra wá ẹ̀gbẹ́ kan jókòó sí. ó ta kété sí wọn torí ó rí i pé òun kì í ṣẹgbẹ́ wọn. sánmọ́ jìnnà sílẹ̀. ó jókòó sórí sakasaka kan, ó fi kejì rọ ìhà. wọ́n ń ṣẹ́jú pẹ́ o. àwọn ọmọ tó ń dalẹ̀ rú náà kò dé ọ̀dọ̀ rẹ̀ o. ìrínisínisọni lọ́jọ́, ìsúnkun sí ìrìngbètè gan. bájá bá ń sínwín dandan ni kó mojú ná. bọ́pẹ́ bọ́yá bẹ̀bẹ̀ kú ẹ̀bẹ̀ ibẹ̀ náà ló ń bọ̀. aago 7 kù dẹ̀dẹ̀ kóró. àwọn onísinimá ti dé. bí wọ́n ṣe ń ga ni wọ́n ń kúrú. wọ́n ń gùn, wọ́n ń sọ̀. bí wọ́n ṣe ń fa fífà ni wọ́n ń ru rírù. bẹ́ẹ̀ ni wọ́n ń wọ́ wíwọ́ ètò níjẹ́ bẹ́ẹ̀. láìpẹ́ gbogbo ètòtò sinimá ọ̀fẹ́ bẹ̀rẹ̀ pẹrẹu. láago 7 kọjá ìṣẹ́jú 15. ká sọ̀rọ̀ ká bá bẹ́ẹ̀. iye ẹ̀dá kò jù bẹ́ẹ̀ lọ. bí John Wayne ṣe ń gẹṣin bíi mọ̀nà wà ní. ó yìnbọn ẹ̀tú tán lé ẹlẹ́tù. ọ̀tá tán nílé ọlọ́ta. àyàfi pé bóyá ni ìbọn John Wayne fi ń lo ẹ̀tù, bóyá ní fi ń lo ajẹ̀ pẹ̀lú. torí kò ní pé à ń kì í lọ títí nù. eruku ń sọ lálá lójú sánmọ̀. ariwo ń sọ nínú sinimá. ariwo ń sọ láàrin àwọn èrò òwòrán náà. ọ̀kan nínú àwọn onísinimá ló ń ṣe ògbéfọ̀ gbogbo tí àwọn John Wayne ń wí. fúnra ẹni tó bá sòyìnbó nílé àná ni yóò sọ ìtumọ̀ rẹ̀. ó kò mí pẹ̀kì mọ yẹ bẹ̀sẹ̀. olúwa rẹ̀ rí bí yẹ sí ni o, orí ẹ ò pé. fi àwọn ọmọbìnrin yẹn sílẹ̀ kíá, kí lọ já mọ́. tó fi rò pé ó lè pàṣẹ fún irú àwa. wàá jẹ ìyàtẹ̀rùn ní ìsìn ìwọ àti tání. ẹyọ ọkùnrin kan tó ń ṣe ògbéfọ̀ náà ló ń da tó ń gbé. bó bá kan obìnrin a sì lóhùn tínrín. ohun tá a bá mọ̀ ṣe bíi dán ni. àrà ń ò rí ọ rí.
inú Láìsí dùn ara rẹ̀ yá ọkàn rẹ̀ fúyẹ́. Sinimá dé ìdajì wọ́n dá a dúró díẹ̀ náà. Abájọ wọn ní kinní kan lágbára bíi janwé. Àṣé ọkùnrin tí wọ́n ń bá wí nìyí. Àwọn onísinimá bẹ̀rẹ̀ sí polówó ọṣẹ wọ́n ń polówó sìgá. Àṣé kìí ṣe sinimá ọ̀fẹ́. Ọjà làwọn ẹni ẹlẹ́ni wá tà. Àtàkàkà kan ò ní gbọ̀fẹ̀. Kinní kan ń bẹ lẹ́yìn máa ṣe nìṣó. Kò sọ́bọ kankan nídànrè mọ́. Àwọn tí ń rajà àwọn tí ò ní nǹkan kan rà ń tàkúrọ̀sọ. Ẹnìkan fọwọ́ tọ́ Láìsí. Bọ̀dá ẹ rí i pé sinimá ilé ìdùn ju ti jọ̀sí lọ. Tí wọ́n kàn ń pariwo lásán ń bẹ̀ tí gbogbo rẹ̀ kàn ń hó bọ̀lọ̀ lásán sí ọ. Láìsí bójú wo ọmọ ọ̀hún. Òjò ọmọ ọdún 15 lọ. Ó sanra díẹ̀ ó sì pupa fẹ́ẹ́rẹ́fẹ́. Aṣọ ilé ìwé lọ́wọ́ sọ́rùn. Ó ṣe Láìsí bí ẹni pé kó sọ fún un pé kó gbé ẹnu rẹ̀ lọ́wọ́. Ṣùgbọ́n ó tún dárò pé ohun òkúkú rẹ́ni fojú jọ ń bí. Ẹni tó bá kunukù náà la sì bá jayé. Ìwọ náà wí bẹ́ẹ̀. Bá a bá fọmọ wọ́mọ á lù kan pa. Kí ni kó mí àwọn tìgbà náà. Sinimá wọn ò dùn. Wọn ò tún ta nǹkan kan fáwọn èèyàn. Wọ́n mọ̀ ta nǹkan. Wọn ò rí èèyàn rà mọ́ ni. Wọn ò rẹ́ni ta wọ́n wò bí wọ́n jó bí wọn ò jó. Àwọn ẹlẹ́lẹ́yà ńlórúkọ ẹ̀ná Ṣẹ́gun ni. Olúṣẹ́gun Ògúnrẹ̀mí. Ìwọ ò tí ì délé lónìí ni. Àbó ṣe jẹ́ pé yúnífọ́ọ̀mù ló sì wà lọ́rùn rẹ̀. Ẹ máa gbọ́ bọ́ọ̀dà. Ẹ mọ bí mò ń gbé ni. Ilé wa mọ̀ jìnnà gan. Lọ́bádámọ̀ ni. Sùkúù wa sì rèé. Láti Ọbádá mo ti máa ń wá síbí lójoojúmọ́. Gbàrà tá a jáde mo ti gbọ́ táwọn onísinimá wá sọ fún ọ̀gá pé àwọn fẹ́ lo sùkúù wa yìí fún sinimá. Ibi tí wọ́n ti ń bọ̀gá sọ mo ti fetí kọ. Mo yá dúró. Mi bá ní kí n délé ná. Bàbá mi ò ní jẹ́ ń padà wá. Kò sí irú àlàyé tó lu àìlè ṣe. Láìsí mi kanlẹ̀ tó. O ṣe Ọlọ́run. A kì í rí kékeré ọ̀rẹ́. A jẹ́ pé kóun ó tún pẹrẹpẹrẹ ìtàn gbésí ayé òun kalẹ̀ fún Ṣẹ́gun Ògúnrẹ̀mí. Ẹni bá dákẹ́ tààrẹ ìyá bá dákẹ́. Bóyá ó lè bọ́hùn sọ fún bàbá ẹ̀. Kó jẹ́ kóun ọmọ pẹ́ mọ́ lọ́dọ̀ wọn. Kóun ó fi rójútù boni gbígbé. Kí ni ṣíṣe? Kóun ó bá a sọ́wọ́ náà ẹnu nìfà wá. Ǹjẹ́ kí Láìsí ó gbẹnu lé ọ̀rọ̀? Lọ̀kẹ́rẹ́ bá gorí ìrókò lójú ọdẹ bá dá. Lóhun tó rùn nílẹ̀ bá dá o. Bàbá kan ni Láìsí kọ́kọ́ ṣàkíyèsí pé ó ń bi gbogbo èrò sẹ́yìn tó ń wojú gbogbo ọmọ tó bá rí kiri. Bàbá wo agbádá àǹkárá kan lórí àwọ̀tẹ́lẹ̀ rẹ̀. Ó wọ ṣòkòtò kan sá sísàlẹ̀ kò dé fìlà kò dé fìlà fífa ló sì fa orí rẹ̀ dán. Ó mú kòbókò kan lọ́wọ́. Bí bàbá ṣe fojú kan Ṣẹ́gun lọ́ra mú. Bó ṣe ń gbá a lójú ló ń fi kòbókò nà án. Ọmọ àlè ni ọ́ onírìn àrè ni ọ́ àgọ́ ajá abìnrin òsì lẹ́sẹ̀ máa gbọ́ràn. Bàbá wọ́ Ṣẹ́gun kúrò lójú agbo. Láìsí ń rò ó pé bóyá ni ò ní sẹ́ eléegun kí wọ́n tó délé. Tàbí bí wọ́n bá délé tán wọ́n á ní bàbá Ògúnrẹ̀mí Ṣẹ́gun léegun. Àfi rẹ́gí bí ojú tó ti kékeré fọ́. Láìsí rẹ́rìn-ín ó rẹ́rìn tì. Kí ló ń yà òun lórí? Ó kù dẹ̀dẹ̀ ká gbẹ̀wì dákẹ̀sán. Ọba ajá yín tẹ́rí gba sọ. Ojú kan ẹ̀pà ojú kan rèé tó ń ọmọ ẹlòmíì. Sinimá tún bẹ̀rẹ̀. Láìsí tún wá ibì kan fìdílé àbí bí náà bá tán lásọ. Ẹjọ́ gbọ́dọ̀ tán lè kán náà. Ó ṣàyẹ kó ń ọmọ bíi ọ̀rọ̀ oníjọ́wé yìí ó parí sí. Iṣẹ́ ìtàn ló sì ti ń pẹ́kẹ̀yè. Láìpẹ́ láì jìnnà lóòótọ́. Sinimá parí. Ẹni tere èjì tere tọ́jà fi kún náà ní fi tù. Bálẹ́bálẹ́ àfọmọ ayò fáyò. Àti pé ńgbà tí sinimá ti parí kí ló tún kù? Láàrin ìṣẹ́jú 15 gbogbo èrò ìwòran ti lọ tán. Àwọn onísinimá náà ń palẹ̀ mọ́. Láàrin ìṣẹ́jú 15 mìíràn àwọn náà ti lọ. Ó wá dòfo ọjọ́ kejì ọjà. Ṣùgbọ́n gbogbo ayé sùn. Kán bó wa sùn bí o. Láìsí dá dúró síbẹ̀. Òun nìkan àti tí ẹ̀ méjèèjì. Òtútù bẹ̀rẹ̀ sí sọ̀kalẹ̀. Ariwo ìgboro bẹ̀rẹ̀ sí rọlẹ̀. Iná ń kú lọ́tún lósì. Iná ìjọba, fìtílà elépo, sákàbùlà, láńtà, ọlọ́mọ ń pe ọmọ ẹ̀. Ilẹ̀kùn dún gbà.
ó ń dún gbòò ọ̀wù ìgbà wo wá nílẹ̀ súná àbírú abádìẹ wọ ìlúwo lè yí o ọlọ́run ọba ọ̀dà òyìnbó mu tí ìmàmù kọ́ gbóná bóun tá a bá mọ̀ jẹ́ bá tán ń tọ́ bá kù nílẹ̀ ló sì kù ibi orí bá dání sí làágbé kó ń wá yàrá ìkàwé kan wọ̀ sí ẹni tí ó bá gba kádàrá yóò gba kodoro tó bá di lọ́la kí òun afẹ́fẹ́ tútù tó ra ń fẹ́ yẹ́ kò jẹ́ kí láìsí ọmọ gbà tóorun fi gbé e lọ lórí pápá ń bẹ̀ lẹ́yìn bíi wákàtí méjì gbáko ọ̀gìnìtì sọ̀kalẹ̀ omi tó bá mọ níwọ̀n láárẹ́ lásì àáyá bẹ́ sílẹ̀ ọbẹ̀ arẹ́ àjẹ́ pé igi ọ̀hún ọ̀gá ni o ńgbà tí ohun tó dojú ẹ̀ tán ara rẹ̀ ṣiṣẹ́ gírì wá látojú oorun ara rẹ̀ gbọ̀n rìrì eyín rẹ̀ bẹ̀rẹ̀ sí lu ara wọn kékeré láìsí gbìyànjú dìde gbogbo ìka ọwọ́ àti tẹsẹ̀ rẹ̀ ti wó ó fa sakasaka rẹ̀ ó ń wọ́ lọ bí ọ̀mùtí ó mórílé yàrá ìkàwé tó ń wò fèrèfèrè lọ́ọ̀kan yìí fèrè ọdẹ kan dún ya láti ọ̀nà ẹ̀yìn rẹ̀ ẹnìkan pariwo ó ní ẹ bọ́ra ń béèyàn ó dín ní ìwọ òwònú sẹ́ yíyá dóńbi ó déhùn kí n mọ̀ dáná fún ọ yá àyà láìsí jápà ọlọ́run mọ́mọ́jọ́ olúwarẹ̀ ogún ajé òde o ọ̀rọ̀ ra lọ ilẹ̀ sẹ́ ọba mọ́lẹ̀ búrúbúrú wò ó mo rí ọ o ẹ̀yìn kákan lọ ń gọ́ sí o ọkàn ń gbára rẹ léṣo fọ́ ni o èmi ò sì gbàgbọ́ o gbogbo èyí tó fetí pílà bá ń kẹmù lásán lọ́gbọ́ o ní ìsìn náà sì ni láìsí ń gbọ̀n mọ́lẹ̀ níbẹ̀ bọ́mọdé bá débi ẹ̀rù àbà ẹni ìjà òde bá ní pe rẹ̀ lọ́kùnrin bàbá ọdẹ tan iná àtẹ̀tàn kan sí láìsí orí ìtọ́ ba mọ́lẹ̀ bí ẹ mọ́ níbẹ̀ inú rẹ̀ dùn a jẹ́ pé ọwọ́ tẹ ọ̀kan nínú àwọn olè tó máa ń yọ gbọ̀ngàn lẹ́nu tó máa ń ba gbọ̀ngàn lórúkọ jẹ́ kó ń yìnbọn fún eléyìí ní kíákíá báyìí ni àbí kó ń wọ dọ́dọ̀ kábíyèsí náà àti pé wàhálà ní ti kábíyèsí àfàdání òun gbọ́dọ̀ só mọ́lẹ̀ dilẹ̀ mọ́ góńgó tó mú lọ yáyẹ ojú kóòtù pẹ̀lú ojú oorun ṣùgbọ́n àádógún ni àádọ́gbọ̀n ni kóńgó súnmọ́ náà láìsí ń gbá ìró ẹsẹ̀ bàbá bọ̀ ó rọra síjú wòkè ó rí i pé ẹnu ni bàbá fi gbé iná àtẹ̀tàn ó sì fi ọwọ́ méjèèjì gbé ìbọn pàtó kan ọ̀nà síwájú tọ̀tọ̀ ó rí i pé ó fi ń sun òun wò ni ó fi ń wọn òun wò àfi kẹmù èéfín sọ sù àfi kẹmù èéfín sọ sù báyìí ńlá parí orí kejì nínú ìwé ọ̀hún àparí inú látọwọ́ Kọ́lá Òní àkọlé orí kejì ọ̀hún náà ní Gbádéró igi iṣẹ́ pẹ̀lú ògo Ọlọ́run orí kẹta náà láti tẹ̀ síwájú àkọlé tí mbẹ́mbẹ́ ọ̀gẹ̀gẹ́ igi àgùnlà ọ̀gẹ̀gẹ́ igi àgùnlà Àkàndá ọ̀rọ̀ Awíkonko náà lórúkọ tèmi ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń bá mi ń bọ̀ ẹ kú àdúrótì àparí inú náà là ń padà kà ẹ má bínú bó tún padà wálẹ̀ kejì torí pé kò sí mọ́ lójú òpó yìí ni àwọn èèyàn mi ní àfi dandan ká jẹ́ kí àparí inú wà ń bẹ̀ pápá fáǹfààní àwọn tí ò tí ì bá wa kárí tí wọn ò bá wa gbádùn rẹ̀ tí wọn ò bá wa jẹ ìgbádùn rẹ̀ rí ìdínú tá a fi ní ká tún kà ká tó bẹ̀rẹ̀ sí ní ka àwọn ìwé míì tó wà nílẹ̀ láti kà ẹ má gbàgbé ẹ bá wa subscribe sí channel yìí láti fi gbé èdè àti àṣà Yorùbá lárugẹ náà ní kọ́nẹ́ẹ̀nì kankan láti subscribe lákàtìrí máa rí notification tí mo bá ti upload fídíò sójú òpó yìí ni ẹ kílíkì lórí subscribe button yóò gba aago kan wálé ẹgbẹ́ ẹ kílíkì lórí ẹ̀ ọ̀tán lè bá subscribe bí n bá ti upload ní ó bá gbé wá fún yín pé tó ó tún ti upload kan o èdè àti àṣà Yorùbá ó jẹ́ èmi Àkàndá lógún akíkanjú kan ò lè dógun sẹ́bí ọ̀bá sálátìlẹ́yìn fún ẹ̀já jọ gbé lárugẹ bẹ́ẹ̀ bá ní nǹkan kan tó jẹ́ pàtàkì tẹ́ fẹ́ bèmí Àkàndá sọ àbówò yín ẹ fẹ́ kún wa lọ́wọ́ lórí àwọn ètò wa lọ́lọ́kan ọ̀jọ̀kan ẹjá sọ̀rọ̀ lórí WhatsApp +1 937 969 0257 +1 937 969
0257. èdè àti àṣà Yorùbá ò ní parun ní ọ̀dọ̀ tèmi. ẹ̀yin ńkọ́? àjùwà ṣe o.